ẹ̀yin tèmi kí ló ń ṣẹlẹ̀ kí ló ń wá kún ládùúgbò lọ́dọ̀ yín bẹ́ẹ̀ notice pé Alhaji Besco Adisa Azeez bàbá yẹn gùdò kò ń ṣe kékeré. àwọn ilé ò jẹ́ ká gbàgbé Dr. Sikiru Ayinde Barrister on really track pọ̀ká wá gbìyànjú ti sẹ́gbẹ̀ẹ́ kan ẹ jẹ́ ká wo funny moment yìí láàrin Alhaji Besco Azeez pẹ̀lú ọba orin Saheed Òṣùpá kó lọ fà àlàyé àwa náà kọrin àmọ́ mo gbé fẹ́yìn Ìbàdàn yín lẹ́ni Fújì. ẹ bá mi subscribe sí Yakult TV, ẹ like ẹ kẹ́dẹ̀ share, ẹ bá mi comment. gbọ̀njọ́rò ẹ bá mi wá yàwó kan bó jọmọ ṣe kélé. òkòdí rẹ̀bẹ̀tẹ̀ ìdí àgbẹ̀ ní jù sẹ́wọ̀n ọba kó gbé yẹn borí ẹ̀. òkòdí lọ́lá ìdí rẹ̀bẹ̀tẹ̀ àwọn gbọ́gbẹ́ ní jù sẹ́wọ̀n ọba kó gbé yẹn borí ẹ̀. ẹ bá mi wá yàwó kan bó jọmọ ṣe kélé. ọba tóbi yẹn náà mú ó sì yá eré wéré kó tó ní fún ìgbà jọ́sìn. Yẹ́nì ọmọdé ò bá tọ̀ orúkọ ti bá ọba òní ìṣẹ̀dá. ọmọ ogun wípé yóò dákun láṣẹ ní kórè náà lè dùgbọ́. ọmọ mo sì ní ìṣó ìjàdùkú onílé sí kìlò ní ẹ̀sìnlẹ̀ ọ̀nàwádé. mo tó wọ́n ti ìgbà ayé ìgbàgbọ́ òsì. tòun kúrò ní ìgbà ìgbàgbọ́ ìgbàgbọ́ olóògbé ìlú yóò bá ẹni o. Agbára láàárọ̀ ọ̀pọ̀ òrùkú bẹ́ẹ̀ o, àti bẹ́ẹ̀ láàárọ̀ ohun tó bẹ́ẹ̀ bí ẹni. Ẹ̀mí Alhaji Monsuru, ọkọ̀ sọ́sọ́ àràbà nílùú Ògbómọ̀ṣọ́. Monsuru orí kì í fà wọ́n. Justice ẹ̀dọ̀ kì máa ń dọ̀gbé o. Ibi wọ́n rí o, ibi wọ́n rí o, kí wọ́n kígbe gbà, wọ́n kígbe gbà kó lówó lọ́wọ́. Justice òkìkí òkì pa ẹlẹ́kọ̀ọ́. Àwọn Monsuru òkìkí òkì pa ẹlẹ́kọ̀ọ́. Dámi ariwo òkìkí òkì pa ẹlẹ́kọ̀ọ́. Ẹ ṣé mo dúpẹ́ Justice wọn náwó ti Alhaji Monsuru o. Ó tọ́nà yọdé jọ àtòrí o Monsuru àtòrí kó má ṣe wẹ́lẹ́jẹ́ Monsuru ọjọ́ òkú ẹ̀ kò ní. àwọn náà kó ogun tán sábó àwọn náà kó tẹ̀ tán fi sẹ́yìn. ó láwọn náà kó ogun tán sábó àwọn náà kó tẹ̀ tán fi sẹ́yìn. Monsuru wọn wá mọ̀mọ́ o.